نعمته على أصحاب اليمين لا له إلا شكر. gbogbo ẹni bá wá bára rẹ̀ nínú ìjọ àwọn apá ọ̀tún kò sí nǹkan tó tọ́ fún òǹtọ̀hún ju pé kó fọpẹ́ fọlọ́run lọ. لذلك قال وما تشاءون إلا أن يشاء الله رب العالمين. torí ẹ̀ lọ́lọ́run ṣe sọ wípé ẹ lè fẹ́ nǹkan kan ẹ lè máa ṣe nǹkan kan àfi kó jẹ́ wípé ọlọ́run ọba yín ló ti kọ́kọ́ fẹ́ ṣáájú kẹ́yìn tó máa fẹ́ bẹ́ẹ̀ bá wá bára yín nínú gbogbo ipò bẹ́ẹ̀ àfi kẹ́ ẹ dúpẹ́ fọlọ́run. قولوا الحمد لله. kí gbogbo wa sọ pé alhamdulillah. rabbil alamin. حيثما وقفنا بالأمس من هناك نبدأ اليوم. ibi tá a ti dúró lánàá ibẹ̀ láti gbé kọ̀ntínú lónìí. حيث فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاثة والرباع. níbi tọ́lọ́run ti sọ wípé ẹ máa fẹ́ èyí tó bá dáa fún yín nínú obìnrin ẹ fẹ́ méjì ẹ fẹ́ mẹ́ta ẹ fẹ́ mẹ́rin bẹ́ẹ̀ bá tẹ̀ wá ń bẹ̀rù pé ẹ̀ ní lè ṣe déédéé ẹ fẹ́ yọ̀kan bẹ́ẹ̀ bá tún wá rí wípé ipá yín ò ní ká ẹyọ̀kan ẹ fẹ́ rú. ذلك أدنى أن تعولوا. ẹ bá ṣe bẹ́ẹ̀ òun ló súnmọ́ tẹ́ ẹ̀ fi ní jẹ́ tálíkà. أو أحيانا يفسر نعيلة أحيانا يفسرها يعني مجرم. ẹ mọ̀ pé ńgbà míì wọn a máa tú ààlà ẹ̀hún lù yìí sí wa kírímínà. مذنب. ìwà ẹlẹ́ṣẹ̀. ظلم. ìwà alábòsí. àti mú àlàyé wá ní àná díẹ̀ lérí ọ̀rọ̀ ìyàwó méjì àwọn míì tó bá mi mẹ́ta àwọn míì tó bá mi mẹ́rin àwọn míì tó bá mi àti tó haythuma fihi alfahamu walbayan. àwọn bàbá ti tu fún wa léyìí tútù tó jẹ́ pé àlàyé ń bẹ ń bẹ àgbọ́yé ń bẹ ń bẹ. nígbà tí ààyè ti wà pé tóbìnrin bá ti di àgbàlagbà àti rí àwọn ní 1970. radiyallahu ta'ala ankum. inú àwọn àgbàlagbà àfáà wa ni àwọn bàbá náà ó di ọmọ 100 ọdún. àwọn ìyàwó rẹ̀ mẹ́ta di ọmọ 73. Allahu akbar. ìkan jẹ́ ọmọ 70. Allah. bàbá yìí sì wá ní nasatuhu kahamsina sana. agbára tó lọ fún bàbá yìí déédéé ọmọ 50 ọdún ni. so wahid wa tamanin bàbá yẹn ọlọ́run máa ń ṣe bá ṣe wù ń gbà mí. Allahu akbar. ìyáálé rẹ̀ ló wá pé àfa ṣé àwa iná ní ká tó máa dáná àwa náà lá máa dáná bọ́ọ̀ bá mọ̀ pa nísìmí ọlọ́run fún wa ń sinmi lọ́ọ́ fẹ́ yàwó mi. Allahu akbar. ìyàwó tí bàbá náà fẹ́ tún wá bí ọmọ 5. Allah. ọmọ 81. ó tún wá bí ọmọ 5. bàbá yìí sì ti di 81 years. ìyáálé rẹ̀ yẹn tó ló ń tà. Allahu akbar. Allahu akbar. náà tá a mọ̀ dáadáa Allahu akbar. irú yìí ó máa ń ṣẹlẹ̀. Allahu akbar. mo wá ní àwọn nǹkan méjì tó jẹ́ fífi pamọ́ sí mi lọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn àgbàlagbà fáàtàárí radiyallahu ta'ala ankum. tí wọ́n gbé wá bá wọn tí ì ṣe pé àwọn ló ṣe.
ẹni náà olóòmọ tó fà ó náà olùsílọ̀ dáadáa ní tó jẹ́ mùsùlùmí wọ́n yìí tí ì máa ṣe àwọn ìpínlẹ̀ tí wọ́n pín káàkiri báyìí ńgbà náà bẹ́ẹ̀ wọ́n sì pín sí ọ̀nà mélòó ńgbà yẹn ni ó sì jẹ́ ọ̀gá ńlá tó ṣiṣẹ́ ńbẹ̀ kan ó wá níyàwó ìyàwó 4 ló ní ṣùgbọ́n 2 nínú wọn làdánwò kan ìkan nínú wọn tó bá ní nǹkan pẹ̀lú ẹ̀ ó máa dákú ni ó máa dákú débi pé láti rí alẹ́ mọ́júmọ́ kò ní jí. Allahu Akbar. ó lè ti bímọ 2 kó tó bẹ̀rẹ̀ nígbà ọ̀sẹ̀ náà ọsibítù tó níyì ńgbà náà ó ní ọsibítù ìdí àràbà wọ́n lọ ilé ìlàjì síbẹ̀síbẹ̀ wọ́n rí nǹkan kan ṣe sí ìkànnù wọn ó dìfẹ́lọ́pù àwọn àárẹ̀ kan tí ò yẹ kéyìn ó sọ níta wá bá àfa tí mo ń kéwú lọ́dọ̀ rẹ̀ ń gbà yẹn àfa ni kò sí ní tọ́ léṣe ọlọ́ndẹ̀ fún ní agbára láti ó wá ní sẹ́kọ̀ òun ó lé wọn jáde ní àfa ni anybody tó bá jẹ́ tó ti fẹ́yàwó tó ti bímọ 2 àbọ̀mọ kan tó bá padà rí pé obìnrin ní pírọ́blẹ́mù kan àbótí ẹ̀ yàtà rẹ̀ tó bá lé obìnrin yẹn jáde ọmọ obìnrin yẹn ni ò ní jẹ́ kí inú ilé ó gbádùn lọ́jọ́ iwájú ń ṣẹlẹ̀ nísìnyí o ẹ̀ bá ti bí ọba ti níyàwó tó ti bí ọmọ 2 mẹ́ta tí ìyá rẹ̀ wá yàwọ́ tó yàtà rẹ̀ tọ́bọ̀ wá ní ọ lè jáde ọ ti fi ejò sínú ilé ọmọ ní ó túlé ìjọ wájú torí ìṣeṣe kádùn ọmọ wa gbà sí yóò mọ̀ wá rò pé ìyá àwọn yọ kú ònú gbígbàdúrà yóò mọ̀ wá dá wàhálà lẹ́nu ilé ó fi wọ́n lẹ̀ ó sì fẹ́ ìyàwó mi Ọlọ́run gbàdúrà mi rò pé Ọlọ́run ní kí wọ́n rí ìwòsàn lérí àwọn méjèèjì yẹn torí 1959 ọ̀rọ̀ tí eléyìí tí ń sọ yìí nǹkan bí 1957 ni 1959 ṣẹlẹ̀ wá kò ní Èbúté Mẹ́ta wá sí lẹ́kọ̀ọ́ láàrin Èkó wá sí Èbúté Mẹ́ta ìkẹta rú ẹ̀ ò lẹ́ni tíyàwó rẹ̀ ní àrùn tí wọ́n fi báyàn gbélé lọ́mọdé àárí so irú àwọn eléyìí ní ti ń bẹ láàrin pé èèyàn fẹ́yàwó 4 ó fẹ́yàwó àwọn tó máa jẹ́ àṣírí láàrin ẹni pẹ̀lú Ọlọ́run pẹ̀lú àwọn obìnrin ni ṣùgbọ́n pé èèyàn fẹ́yàwó 4 ó tún wá fẹ́ àwọn míì ẹlòmíì fẹ́ 6 ẹlòmíì fẹ́ 8 tó ibi tí wọ́n ti rírù yìí àwọ̀ tí ìkéwu débẹ̀ àfi tí torí bá wà kò dẹ̀ sí tí ò nítorí láyé Ọlọ́run ò dá tí ò nítorí. Allahu Akbar. tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń ṣe gbígbàdúrà fún ẹ gbọ́dọ̀ kéwú kẹ́ ẹ mọ́ àwọn tí wọ́n kọ́ tafsiri wọ́n fi àwọn lóògùn èrè àkànlẹ̀ kò sí ẹnìkan tí ó mọ̀ nǹkan láyé tó yẹ pé gbogbo ohun tó yẹ ní ó kọ àbùkù ó kàn gbogbo níbi tí ẹ yé ẹlòmíì dé ẹlòmíì fúnra ara rẹ̀ yóò mọ̀ pé eléyìí ò nídìí kí n béèrè tó yẹ kí n ṣe ni lọ́lọ́run fi ọ̀rọ̀ yìí síbẹ̀ tí ọlọ́run bọ̀bọ̀ wá fi 4 yìí sí àwọn èèyàn tó máa wá ṣe nǹkan tó ń ta èéfì sí náà wọ́n ń tú pé ọlọ́run ẹ̀ máa fẹ́ 2 oníkẹ́ ẹ̀ máa fẹ́ 3 oníkẹ́ ẹ̀ máa fẹ́ 4 ọ̀hún kà á kò di odi mélòó ó ti di 12 bí gbẹ̀ báyẹn àwọn kan tó wáyà yìí síbẹ̀ ní ìtì yìí síbẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn tí wọ́n wá ní bí obìnrin bá ti pé 4 ọwọ́ àgbà yìgì ọ̀kan wọ́n gbé fún kan ṣé ọwọ́ pé jòkó pé ń wò fẹ́ ọmọ ni. ṣé ọwọ́ pé o ti kọjá iye ọmọ ọdún kò dé sèǹkó oṣù mọ́ kò ti bímọ mọ́ ọ̀dẹ̀ fẹ́fẹ́ yàwó kòtọ̀ ìwọ ni ń wò fẹ́ wọ ọmọ gbé yìgì rẹ gbé fẹ́lẹ́ yìí. àwọn tí ò yí àwọn èèyàn ó pọ̀ nù ìdájọ́ Ọlọ́run ilẹ̀ ilẹ̀ kamal. aláàmọ́mọ́ rẹ̀. torí ẹ̀ mo fi tu lánàá gbàtà àwọn afáwà ń bí lánàá ó yẹ ká dúró ṣùgbọ́n ká tún torí tiwọn wà ń bí
torí ẹlòmíì àyà yìí ó jẹ́ mọ̀káyádùn ẹ̀mí ò mọ tó lè ṣe kálukú ń ké wọn tú bẹ́ẹ̀ nítorí àgbọ́yé ò sí pípọ̀ nílẹ̀ Yorùbá ń bí àwọn abòmíì àwọn àgbọ́yé ń bẹ àwọn kan bẹ tó jẹ́ pé àádá àwọn ìyàwó kan ni kódà ń bẹ bẹ́ẹ̀ náà Lárúbáwá tó pé májẹ̀mú tiẹ̀ ìyàwó kan ni ọkùnrin kan ń bẹ kí n má dárúkọ ìlú ẹ̀ Ọlọ́run fún ní owó ó dẹ̀ fún lágbára gbàtíyàwó rẹ̀ débi 10 tó di pé bó ti bí iṣẹ́ dé obìnrin kó tó jẹun obìnrin tó bá kọ́kọ́ kì mọ́lẹ̀ tíyẹn bá mú aṣọ yóò ṣàjáde ni. La ilaha illallah. ẹni tí mo mọ̀ ní o inú ilé Ọlọ́run la wà yìí. La ilaha illallah. àwọn tí bá ti bí iṣẹ́ bọ̀ àwọn ìyàwó rẹ̀ wọ́n máa sáré pé àwọn ọmọ ẹlẹ́pà ọlọ́sàn torí pé tó bá ti rẹ̀ pàtán yóò bu owó fún ọmọ ìwọlé yóò tí o bá ṣe bẹ́ẹ̀ obìnrin tó bá lé oúnjẹ tí wọ́n bá dálẹ̀ kí wọ́n tó jẹ oúnjẹ yóò tutù. Allahu akbar. sẹ́ni pé ó ti di àdánwò. bẹ́ẹ̀ni. kọ́ wá ní ìyàwó 4 nìkan lẹ́yìn wọ́n fẹ́. tí kò kàn pé ẹnìkan lórun kàn. bọ́lọ̀ ti dá ní. Allahu akbar. àtìgbà náà àti ìtún rírú ẹ̀ agbọ́ àtùgbà aké ìtàn mòró kéésì. bẹ́ẹ̀ni. tí ẹ nì já àtàṣìdí kánlì máa kálú ánihu. bẹ́ẹ̀ni. sódìyẹ bó ṣe rí nìyẹn Ọlọ́run wá fún gbogbo yẹ kí èmi ó tó kú ní èbúté mẹ́ta oníyàwó rẹ̀ di 20 síbẹ̀síbẹ̀ tí bá ti bí sẹ́bọ̀ kálukú sájáde ni. Allahu akbar. gbogbo obìnrin kọ̀ọ̀kan sì ló kọ́ di ọ́fíìsì àkọ̀ọ̀kan fún. gbọ́dọ̀ ti dànù. Allahu akbar. sẹ́mi pé ọ̀rọ̀ tí ò nídìí kó lè bá àfa kan. rárá o ó ti rí wòsàn. so Ọlọ́run máa ń ṣe nǹkan bó bá ṣe wù ú. Allahu akbar. ṣùgbọ́n Ọlọ́run fi ètò sí ó fi ààlà sí gbogbo ètò ẹ̀. Ọlọ́run fi ààlà sí gbogbo ètò ẹ̀. kò dẹ̀ sí tọ́lọ́run ṣe láyé tó ṣe pámánẹ́ǹtì tí ó ṣe pé àyàfi torí ẹ̀ ni àwọn àdájọ́ fi wá. Allahu akbar. nígbà tí Ìsìlámù ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ntí àwọn èèyàn ń ṣe kófin yìí ó tó dé ẹlòmíì lè níyàwó 2 ó lè wá ní àwọn ọmọ ọ̀dọ̀ bíi 10 tó pé àwọn ni ó máa lò tí ò ní fún wọn ní nǹkan kan tó bá dẹ̀ ti bímọ ọmọ ẹ̀ náà ni kófin yìí ó tó wá dé ọ fẹ́ obìnrin bí wọ́n ṣe fẹ́ obìnrin ó láfi sọ àwọn ìdájọ́ fífẹ́yàwó lánàá tàfi sọ Ọlọ́run tó dá ẹrú Ọlọ́run tó fẹ́ 20 tó kọ́ ilé fún gbogbo wọn mi ò mọ iye ọmọ tó bí oṣù gbọ́ngbà náà ọmọ yẹn kò òun náà sì ló dẹ́rù ẹni àná tí wọ́n fún níyàwó tó fi ọdún kan ṣàdúrà tí ò parí àdúrà. Ọlọ́run kan náà ni. Allahu akbar. kìí sì ṣe pé ntí ìfọkàlùkù kìí ṣe pọ́tán lọ́dọ̀ ẹ̀. ṣùúrù nàfùsí lọ́lọ́ mú kú òfun. Allahu akbar. bí o bá ti lè sí feelings látọkàn wá kò sí tẹ́lẹ̀ yóò ṣe kò sí ní tí yóò ṣe torí ẹ̀ ni ọba fẹ́ ṣe sàárà ó ti kọ́kọ́ ní ẹnìkan tí ó sàmì tí ó béèrè pé àfa yìí mo rí pọmọlúwàbí ni
ṣé ọbọ lọ sí rí sí. wọ́n gbọ́dọ̀ ní ẹni tí ó fún bàbá ẹni tó fẹ́ fọmọ ṣe sàárà ní ìrò pé ẹni tó fẹ́ fọmọ fún kìí ṣe àsúrà sódìyé òun ló fa tààrà tí mo sọ fún yín o torí àwọn rí i pé olùsọ́lọ́ ni ó mú tọ́sùbá dání ó ń ṣe dáadáa ìwé níwà pẹ̀lẹ́ ni wọ́n sì wọ́n fẹ́ surprise ẹ̀ náà fi fẹ́ ìyàwó gbogbo àwọn tó gbéyàwó lọ orin tí wọ́n máa kọ́ náà wọ́n kọ́ débẹ̀ wọ́n sì fún ọ níyàwó nígbò di oṣù márùn-ún ìyàwó wá kí àwọn ìyá rẹ̀ ìyá ìyàwó béèrè pé báwo ni ó ní àdúrà tí afáǹsẹ kò tí ì parí ẹ̀ ìyá rẹ̀ di àdúrà. ẹsẹ̀ tó fẹ́ ọlọ́run tó dẹ́ni tó ń ṣe tí àwọn obìnrin ń sájáde fún. Allah. tí wọ́n ti ẹ̀ bùn. tó lè kọ́ ọ́ mọ́sá gbàdúrà wa. Àmín. ẹ jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run yé yín dáadáa. àṣírí tí ń bẹ láàrin ọkọ àti aya ọlọ́run nìkan ló mọ̀. ọlọ́run ẹnìkan ò lè ṣe kẹta ẹ̀. Allahu akbar. àti rí obìnrin tó ti ní sáré kíní rí àrùn ẹ̀tẹ̀. Allahu akbar. tọkùnrin ni ò ṣe é bò fóbìnrin tó bá ti di pé ọkùnrin ò ti lè ṣe nǹkan kan mọ́ obìnrin yóò gbé wá àṣẹ rẹ̀ gba bí ó bá wù yóò gbé ìmánì rẹ̀ tàbí ó bá wù ú. tàbí ó bá wù ṣùgbọ́n tọkùn kọ̀wé amọ́nà olétò tọ́ àmọ́ wá bá wà sí lọ lé ní pẹ́rẹ́ o ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ níbi wathul yatama amwalahum wala tatabaddalu al-khabitha. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما. سبب هذا عن عروة بن الزبير أنه سأل عائشة رضي الله عنها عن قول الله تعالى وإن خفتم أن لا تقسطوا في اليتامى فقالت يا ابن أختي هذه اليتيمة تكون في هجر وليها تشركه في ماله ويوجبه مالها وشمالها فيريد وليها أن يتزوجها بغير أن يقسط في صداقها فيؤتيها مثل ما يؤتيها غيره فنأوا عن ذلك إلا أن يقسطوا لهن ويبلغ لهن أعلى سنتهن في الصداق فأمروا أن ينكحوا ما تاب لهم من النساء سواهن وإن الناس استفتوا رسول الله صلى الله عليه وسلم بعد هذه الآية فأنزل الله ويستفتونك في النساء. أتتولنا أبي àwọn tí wọ́n fi ọwọ́ ọlá gbẹ̀yìn lójú pọ̀ ń jọun irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí ọmọbìnrin yìí tó wà ní ìkápá ẹnìkan tó jẹ́ olówó
bẹ̀rẹ̀ làwọn òbí rẹ̀ wà ilé rẹ̀ ni wọ́n gbé táwọn òbí fi kú tó tó wá bẹ̀rẹ̀ sí máa mú ọmọ ó bẹ̀rẹ̀ sí máa mú sìn lẹ́yìn ìgbà tí ò fún ní gbogbo ẹ̀tọ́ bàbá rẹ̀ ó tún wá tún mú ọmọ náà ó tún jẹ́ mógún ó tún máa wá fẹ́ òun náà ọmọ wa lọ bá Sayyida Aisha pé bàbá tó ń wà lọ́dọ̀ rẹ̀ o lẹ́yìn ìgbà tí kó gbogbo nǹkan wọn bí òun ó tún mú òun náà ó tún jẹ́ ńlógún kí lè rí sí Nana Aisha ló wá sọ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n sọ fún ayé ìfẹ́ wá sọ kalẹ̀ pé ìyẹn ṣe bẹ́ẹ̀ gbogbo ọmọ òrukàn ohun tó bá jẹ́ ẹ̀tọ́ ọmọ òrukàn tí bá ń bẹ lọ́dọ̀ èèyàn ó gbọ́dọ̀ fún un wọ́n kàn wá ṣètò àsìkò fúnfún ni ṣùgbọ́n gbọ́dọ̀ fún un ṣùgbọ́n wọ́n fi ètò sí àsìkò fúnfún gbogbo náà la máa kà lọ àti ṣe gbogbo àlàyé yìí nù ká tó bẹ̀rẹ̀ gbogbo àná tá a fi ṣe nù ni sẹ́nìkan náà tún wá bá nábì ẹlòmíì lè ní ọmọ ọ̀dọ̀ bíi 8 lóbìnrin tó gbogbo náà ni ó máa fẹ́ tí ó sì ní sanwó wọn ẹnìkan torí ẹ̀ náà ń bẹnu tí àyà yìí fi sọ̀kalẹ̀ àti kí gbogbo ẹ̀ lánàá ní ti gbogbo àyà yìí dálé lérí ni pé èyí ò gbọ́dọ̀ fi òfin Ọlọ́run ọba lẹ̀ lérí gbogbo nǹkan. Allahu Akbar. Ọlọ́run ti fi ètò rẹ̀ lẹ̀ tí ẹ̀dọ́ fi bára wọn lò tí òfin ní jẹ́ ìbínú ẹni tí ó dání. Allahu Akbar. tọ́ wọ́n tún lè yàtá mà. وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب. والنبي صلى الله عليه وسلم. بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الله وآتوا اليتامى أموالهم gbogbo ọmọ òrukàn ẹni ó bá kú dúkìá àwọn òbí rẹ̀ tí ń bẹ lọ́wọ́ yín ẹ fún wọn. wala tatabaddalu al-khabitha bit-tayyibi ẹ má fi tí ò dáa ẹ má fi bà tó dáa jẹ́ èyí tí ń bẹ lọ́wọ́ yín bó ti wù kó kéré tó jẹ́ ti yín ló dáa èyí tó jẹ́ nǹkan ní nǹkan bó ti wù kó pọ̀ tó bó ti wù kó dáa tó òun là í dáa èyí kì í jẹ ojú mẹ́ran. ولا تأكلوا أموالهم إلى أموالكم. ẹ gbọ́dọ̀ jẹ owó tí wọ́n mọ́ ti yín ẹ kò gbọ́dọ̀ jẹ owó tí wọ́n mọ́ ti yín. إنه كان حبا كبيرا. ṣíṣe bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ńláńlá ni ẹ̀ṣẹ̀ fúnra rẹ̀ ó lágbára Ọlọ́run tó wá fi kàbíra kún ẹ̀ṣẹ̀ tó tóbi. Ọlọ́run ní àwọn àwòsàfù tí máa fi sí gbogbo nǹkan ó lè lo àzímà ìrògùn ṣùgbọ́n eléyìí kàbíra àgbàlagbà ẹ̀ṣẹ̀ ni. àgbàlagbà ẹ̀ṣẹ̀ ni. wa in khiftum alla tuqsitu fil yatama. bẹ́rù bá wá ń bà yín pé ẹ̀ ní lè ṣe déédéé tẹ́ ń bá ń bẹ̀rù tẹ́ ń páyà pé ẹ̀ ní lè ṣe déédéé nípa àwọn ọmọ òrukàn. fankihu ma taba lakum minan nisa'i masina. farabalẹ̀ kọ́ wo eléyìí tó wù ọ́ nínú obìnrin bí wọ́n bá ní wọ́n fẹ́ yàwó fún ẹ tó bá wù ọ́ ó gbọ́dọ̀ jẹ́ torí tí o bá ti lè sí ìfẹ́ ọkàn
lára ní yẹn fẹ́fẹ́ gbogbo yọrù náà bá lò múta akẹsà ẹni ni opposite mú fi bára wọn lò máa tọ́ọ̀bà làkún ntó àwọn àgbàlagbà Yorùbá wọ́n ní ntó wù mí ó wù ọ́ òun lè jẹ́ ká dáwó pọ̀ ká fẹ́bìnrin kan ẹ bá pàwọ́ pọ̀ dẹ́ fẹ́jọ́bìnrin bóyá dúdú ni wọ́n fẹ́ bóyá pupa lòun fẹ́ bóyá kúkúrú ni wọ́n fẹ́ bóyá gúngùn lòun fẹ́ bóyá tó sẹ́lá ni wọ́n fẹ́ bóyá tó tẹ́rẹ́ lòun fẹ́ kálukú fẹ́ tiẹ̀ máa tọ́ bá lakum mina nisa'i ẹ̀fẹ́bìnrin èyí tí ọba rí pé ẹ gbọ́dọ̀ fẹ́ obìnrin tó yẹ pé yóò ní àwọn shay'un yuhayyijuhu kò gbọ́dọ̀ mọ́ sí ní tí ń wú kálukú lára obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ni lófìdó máa tọ́ bá lakum زاتكم ما تردون دينه وخلقه فزوجوه وإلا تكون فتنة وفساد في الأرض. obìnrin mi lè má ní ẹwà lọ́dọ̀ ẹlòmíì ṣùgbọ́n kó níwà lọ́dọ̀ ẹlòmíì torí yóò padà rí pé ọ̀pọ̀lọpọ̀ ẹwà mi aburú ló wà lábẹ́ mo ti ní ẹnìkan nú àwọn tó ti náà ti dèyàn ńlá nísìnyí o tí ní Ọlọ́run ní jẹ́ kó wọ́n fi obìnrin tó dáa láéláé pé gbogbo obìnrin tó ń fẹ́ tó dáa àdánwò ló ń rí mbẹ́. wọ́n lọ́n ti pé tiẹ̀ nù àṣàgbọ́dọ̀ ṣàdúrà rú yìí o. Allahu akbar. ṣùgbọ́n níwà ó níwà ọlọ́dẹ fún ní àwọn ọmọ. Allah. ibẹ̀ ni òwe Yorùbá pé nínú kòkò dúdú lẹ̀kọ́ funfun bẹ́ẹ̀ bá rí arábìnrin náà tẹ́ bá rí àwọn ọmọ tó bí. kódà bí lẹ́yìn bí ọdún mẹ́wàá àwọn kan bá ṣeré pé adájọ́ yẹ kẹ́ fẹ́yàwó mi ò lè tó fẹ́ kó sí wàhálà pé obìnrin tó dáa bọ́lá ti pè tiẹ̀ nù. ọ̀rọ̀ ayé ètò ayé ò rí bákan náà lérí ẹ̀dá ìtọ́lọ́ ń tó fẹ́ nìkan kọ́dọ̀ tó fẹ́ lómi. Mana nisa'i masina. méjì àwọn tó tún ní méjì yẹn mo rò pé nǹkan fi ń ṣẹ̀fẹ̀ lásán ni èmi rò pé nǹkan fi ń ṣeré ni bẹ́ẹ̀ni wọ́n kàn fi ń ṣeré ni. méjì mẹ́ta. ẹnìkan tí ó tó pírátìsì ẹ̀ èyí tó dẹ̀ ṣe náà nù ẹni mi náà ni mo ní dárúkọ gbé iná ẹ̀ lẹ́mọ́ nígbà tó fẹ́ fẹ́ yàwó ó ní mọ́sínà Ọlọ́run wí yàwó méjì ló gbé ńjọ́ kan ṣoṣo. Allahu akbar. níjọ́ kan ṣoṣo. ó làwọn àbóṣe wa ka ó tó bá ṣé wọ́n ka tó ní kálukú lọ́tọ̀ọ̀tọ̀ ni. wọ́n kó omi ìyàwó kan wọ́n ní wọ́n lọ sèmí. Allahu akbar. èmi ò lọ ṣùgbọ́n ìjẹ́ máa lọ wọ́n lọ bí ìyàwó kan wọ́n fi kan sí aago 12 wọ́n kó ń bẹ̀ ní aago 3 wọ́n tún bẹ̀rẹ̀ ìyàwó mi láago 4 àpẹẹrẹ láago 6 àwọn méjì rẹ̀ wọ́n jọ wọlé ni. so torí ṣe rí bẹ́ẹ̀ bá rí ntí bá ń ṣẹlẹ̀ àwọn àmì ń ṣe nǹkan mi. àwọn míì ṣe nǹkan míì. kódà wọ́n ní nǹkan bí ọ̀sẹ̀ kan yìí inú àwọn àfáà kan tí ń bẹ ń bí wọ́n lọ ṣerú ẹ̀. nínú àwọn àfáà tí ń bẹ ń bí tó jókòó síbi tó súnmọ́ wa yìí wọ́n lọ ṣerú ẹ̀. Allahu akbar. ẹ̀yin lẹ súnmọ́ mi jù ní
ẹni tó jókòó síbi tó súnmọ́ wa.